àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí bú àwọn olórí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ látàrí fídíò fọ́nrán kékeré ti City People eléyìí tó post tí kàn ní ayélujára. Kí ló ṣẹlẹ̀ nínú fídíò náà? Gbogbo ẹ̀ ní yànnàná fún yín. Gbogbo yín náà lẹ rí òṣèré orí ìtàgé ilẹ̀ wa eyín Bímbọ́ Ọ̀sìn níbi tó ti lọ kí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ eyín Ọba Adéyẹyè Ògúnwùsì. Kí lẹ́ni kọ́kọ́ sọ? Ẹ wo fídíò yìí tán kẹ́ ẹ lè mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹni yìí sọ yìí pé ojú táwọn olórí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó fi wo Bímbọ́ Ọ̀sìn pé kò dáa rárá. Ó wá ní kí nìdí tẹ́ni fi sọ bẹ́ẹ̀. Ó ní pé ẹnìkan sọ bẹ́ẹ̀, ẹ wo ohun tí lè sọ. Ẹnìkan sọ pé ìdí tí wọ́n fi wo ojú tí ò dáa wò ni pé Bímbọ́ Ọ̀sìn lẹ́yìn ìgbà tó kí ọba tán, olórí ọba ló yẹ kó kí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo fídíò ìtàn lẹ́ẹ̀fì mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò náà. Níbo lélẹ́yìí ti ṣẹlẹ̀? Gbogbo eléyìí ṣẹlẹ̀ níbi àwẹ̀jẹwẹ̀mu ìfinijoyè eléyìí tó wáyé tí Chief Sunday Ọmọníyì tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó fi jẹ Ọ̀tún of the Source èèyàn lónìí. Ṣẹ́rí ń kọ́kọ́ play fídíò fún fídíò náà fún yín. Ṣẹ́rí bí Bímbọ́ Ọ̀sìn bó ṣe kí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wo fídíò náà tán, ń tún wá play fídíò míì fún yín lẹ́yìn ìgbà tí ó ṣeé ṣe kó jẹ́ pé nìkan ló pè sákìyèsí, ló pe Bímbọ́ Ọ̀sìn sákìyèsí. Kí ni correction tó make? Gbogbo yín náà lẹ ti ń rí ní táwọn ènìyàn sọ èmi ò ní comment section. Mo fẹ́ ká jọ wò ó tán pátápátá ká lè bá àjọ yọ ẹ̀bi fẹ́lẹ́bi ká sì yọ àrè fálàrí. Òní nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣé ká sọ pé Bímbọ́ Ọ̀sìn ò kọ́kọ́ rí àwọn olórí lórí ìjókòó lẹ́yìn ìgbà tó kí ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tán? Àbí ká sọ yìí pé kò mọ̀ọ́mọ̀ kí wọ́n ni? Nǹkan ń bẹ ẹ̀yin èèyàn wa, obìnrin sóbìnrin, obìnrin lọ́ta obìnrin. Ẹ mọ̀ pé ilé ayé ọkùnrin ò le, ṣùgbọ́n obìnrin kódà ẹnìkan sọ yìí pé tó bá ṣe pé mi ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ni ń sì wàá fẹ́ Bímbọ́ Ọ̀sìn látàrí ntí ojú táwọn olórí fi wò. Mò ń bọ̀, ẹ jẹ́ n kọ́kọ́ play gbogbo full fídíò eléyìí ibi tí ó ti kọ́kọ́ lọ kí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Tẹ́ bá ti wò yẹn tán ní tún wá ń wà tún sọ àwọn nǹkan kan tẹ́ ẹ̀ tún rí níbi fídíò náà kí n tó tún wá play fídíò míì fún yín ibi tó tún ti wá padà tó tún ti lọ kí wọn. Ẹ wò, ẹ jẹ́ ká kọ́jọ wo fídíò fún fídíò. Ẹ̀yin náà ti rí i pé òní ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ibi tí wọ́n ti fi bàbá Chief Sunday tí wọ́n ti fi jẹ Ọ̀tún of the Source. Ẹ wò, nǹkan ń bẹ obìnrin sóbìnrin ilé ayé ìsá. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo fún fídíò ibi tí Bímbọ́ Ọ̀sìn ti kọ́kọ́ lọ kí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yàn Ọba Adéyẹyè Ògúnwùsì. Ó yá, mò ń padà bọ̀ náà. Ẹ kọ́kọ́ wò, mò ń bọ̀. Láti bẹ̀rẹ̀ lópin, ẹ rí mọ̀ pé ẹ gbádùn rẹ̀. Ìwé ìfúnpọ̀lé ni fún àwọn àjòjì wọn ò dé ìbẹ̀rẹ̀ rí. A lè máa gbogbo àdúgbò kọ̀rọ̀kọ̀ ń dúdú bẹ́ẹ̀. Mo rò pé ẹ̀yin náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ níbi fọ́nrán tẹ̀ wò. Ẹ rí i pé Bímbọ́ Ọ̀sìn Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ èèyàn Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájátù ó nìkan ló kí. Àwọn olórí rẹ̀ méjì wọ́n wà lórí ìjókòó tó jẹ́ yìí pé bóyá àwọn náà ti ń wò yìí pé tó bá kí ọba tán ọ̀sàárò lórí ìjókòó. Àwọn méjèèjì bóyá wọ́n expect pé ó yẹ kí òṣèré orí ìtàgé yìí kó kí àwọn, ṣùgbọ́n bó ṣe kí ọba tán ó pẹ̀yìndà ó bẹ̀rẹ̀ sí í lọ. Ibẹ̀ náà ni àwọn ènìyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi èèyàn níkànnì ayélujára pé n tó ṣèré orí ìtàgé yìí ṣe n tó ṣe pé kò bójú mu, pé ó yẹ kó lọ kí àwọn olórí. Ṣùgbọ́n ìwà tún play fídíò míì fún yín tẹ́yìn náà ó rí pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan ni wọ́n ta lólobó pé ó mà tí ì káwọn ayaba. Kété ni òun náà ló sì ṣe kí ni o ló sì padà ló lọ kí àwọn ayaba. A ó jọ wo fídíò ibi tó ti lọ kí àwọn ayaba. Tí n bá ti wá play fídíò náà fún yín padà, ẹ wò, mo tún padà bọ̀ láti wá sọ àwọn nǹkan kan àti pé kí ni èrò tiyín lórí táwọn ènìyàn ń sọ ìyẹn ò níkànnì ayélujára. Kódà àwọn kan tiẹ̀ sọ wípé àwọn olórí gan wọn ò fojú burúkú wò. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo fídíò eléyìí náà, mo ń padà bọ̀. Beautifully done.
And I want to implore each and every one of us to go through the books in our hand, to go through those books for enjoy. ẹ̀yin náà ti rí i pé lẹ́lẹ́ẹ̀kejì tí Bímbọ́ Ọ̀sìn tó padà lọ ó lọ kí àwọn olórí èèyàn àwọn ayaba lórí ìjókòó. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan ni wọ́n ta lólobó kí wọ́n sọ fún un pé tí èèyàn bá ti kọ́ba tán ayaba ló kù tí èèyàn máa ń kì í. Ó sì gbà ó sì padà ó lọ kí àwọn ayaba èèyàn lórí ìjókòó. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò níjọ́ ẹ bá tẹ subscribe button yìí sórí YouTube channel ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe tó bá ń lọ níkànnì ayélujára la máa mú wá fún yín bó bá ṣe ń lọ. Ṣùgbọ́n kí ni èrò tiyín lórí fọ́nrán alákọ̀ọ́kọ́ ibi tí Bímbọ́ Ọ̀sìn tó ti lọ kí ọba? Ṣé ká sọ yí pé kò rí àwọn ayaba lórí ìjókòó ni àbí ká sọ yí pé kò mọ̀ pé àwọn ayaba ló jókòó torí pé ká má fẹ̀kọ̀ tanná fúnra wa jẹ iwájú wọn ló gbà kọjá? Bó ṣe ẹ̀yin náà ń kọ́ ẹ̀yin náà ti mọ̀ pé obìnrin tó bá jẹ́ pọ́kùnrin ni ó lè má ọkùnrin lè má kàrú nǹkan bá nǹkan pé kò sí nǹkan kan ń bẹ̀. Ṣùgbọ́n obìnrin tí wọ́n tún wá wà ń rú pọ̀ lábáhùn bí àfojúdi ló máa ń jẹ́ lójú wọn pé bó ló ṣe kí ọba tí ò ní káyaba. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ kí lèrò tiyín lórí àwọn eléyìí tí àwọn ènìyàn sọ yìí sábẹ́ comment section tá a ti kọ́kọ́ fi hàn yín táwọn ènìyàn sọ wípé kódà àwọn kan tiẹ̀ sọ wípé pé ojú táwọn olórí fi wo eyín Bímbọ́ Ọ̀sìn pé kìí ṣe ojú tó pé wọ́n kàn wò. Bẹ́ẹ̀ ni àwọn kan sì sọ wípé ojú tí ò dáa ni wọ́n fi wò. Ẹ gbọ́ kí wàá ní èrò tiyín lórí eléyìí? Èmi ò rí bú torí pé ń gbà míì ọkàn èèyàn máa ń fò nǹkan. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọkàn rẹ̀ ló fò pé bó ṣe kí ọba tán ọkàn rẹ̀ fò láti lè kí àwọn ayaba tó wà lórí ìjókòó. Ẹ mọ̀ pé ọkàn ọmọ ènìyàn ó máa ń rẹrù pọ̀. Àbí kí lẹ̀yin lérò pé ó ṣẹlẹ̀ níbẹ̀? Ẹ lọ sí abala àríwísí ẹ drop comment. Ṣùgbọ́n mo tún wá láìkí nǹkan tí Bímbọ́ Ọ̀sìn ṣe kò jẹ́ kó kúregbé bóyá bẹ́ẹ̀ nìkan ṣe ta lólobó náà kò sì wòye pé kò fi gbéraga kún pé bóyá nǹkan yẹn ó ti lọ náà ó sì tètè ó padà síbẹ̀ ó lọ kí àwọn ayaba kí nǹkan náà kó lè tán pátápátá. Ẹ wá jẹ́ mọ̀ pé báyìí nìsín ó ti ṣe pé ó ti correct ara rẹ̀ ká sọ báwọn ó ti correct ara rẹ̀ pé kò sí gbọ́nmi sí omi ò tó táwọn pé bóyá àwọn èèyàn àmọ́ tó pẹ̀tẹ̀ àmọ́ drag ẹ̀ online pé kò kí àwọn ayaba. Ẹ drop èrò tiyín ní orí n tó ṣẹlẹ̀.